بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo tí ń jẹ́ ọpẹ́, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún adéwálé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, anabi tí ó dé nígbẹ̀yìn tí Ọlọ́run ọba ti fi ṣe aṣíwájú fún gbogbo àwọn anabi Ọlọ́run pátá. Ìkẹ́ àti ìgẹ̀ kó má dúró lórí anabi, kó sàn lórí àwọn aráalé anabi lọ́kùnrin wọn àti ní obìnrin wọn. Lẹ́yìn wá gbà náà mo kí wa ní kíkí àlàáfíà, ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó má bá ẹnìkankan wa gbé. Iyal hayatu kama shahadtuha duwalun man sara'u zamanun sa'atu azmanun. Ìkan lára àwọn ọ̀jọ̀gbọ́n òun ló kọ orin yìí wípé ayé tá ń bẹ nínú ẹ̀ yìí duwalun, ó ní ìgbà ni. Ìgbà kan ń bẹ Ọlọ́run mọ̀ ṣe tó ń fẹ́, ìgbà kan wá ń bẹ Ọlọ́run ò ní tí ì ṣe tó ń fẹ́ àmọ́ yóò padà ṣe. Man sara'u zamanun, ẹni tí ìgbà kan bá dùnnú, sa'atu azmanun, dandan ni yóò tún láwọn ìgbà tí ó pa á lẹ́kún, nítorí wípé word and opposite ni ẹ̀rín àtẹkún, ìntàfẹ́ àti ìntàfẹ́, ohun tó wù wá àti ohun tí ó wù wá òun náà la fi ń gbélé ayé. Gbogbo ẹni tó bá ti ní tó wù òun nìkan lòun ò mọ bá pàdé nínú ayé, yóò yà kúrò láyé ni, torí pé kí ni n tó ń wà òun kò lè rí. Man sara'u zamanun sa'atu azmanun, ẹni tọ́lọ̀ ń bá wá ń pa lẹ́kún lọ́wọ́ kó má bànújẹ́, kó má rántí wípé lẹ́yìn ẹkún ẹ̀rín ni ó tẹ̀lé, lẹ́yìn ìntàfẹ́ ni ó tẹ̀lé. Àmẹ́ni Ọlọ́run bá wá ń pa lẹ́rìn, òun máa wá bẹ̀rù díẹ̀, yóò tún máa rò kàn pé yóò mọ̀ dà sí. Ẹ̀rù tí yóò mọ̀ bà náà ni pé Ọlọ́run tún lè yí padà o, yóò tún máa rò kàn nínú Ọlọ́run pé mo dá Ọlọ́run tí mo ń sìn mọ̀ kò ní yí padà sáì dá fún mi. Àmẹ́ni tó ní òpù jùlọ láyé òun lẹni tí ìyà bá ń jẹ. A fẹ́ fi eléyìí pass message fún wa wípé ó wà nínú ìṣòro, kò ní kó má jẹ ayé rẹ̀. O tí ìrìn tó ń fẹ́ kò ní kó má fi gbogbo àsukún. Má gbàgbé àti má gbé ayé lásìkò tọ́lọ́run bá fi mójútó ohun tó yẹ kó mójútó ní ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀. Nítorí wípé ẹlòmíà fi torí pé mi ò tí ì ní marriage, mi ò tí ì lọ́kọ, mi ò tí ì bímọ, mi ò tí ì níṣẹ́, mi ò tí ì lákòjọ, yóò mọ̀ á fi gbogbo àsukún. Níjọ́ tọ́lọ́run bá wá ṣe tá àti fi oore ilé ọ lọ́wọ́, àlàáfíà wo ló fi lò? Má ṣe ra rẹ léṣe kalẹ̀ di oore tí ń bọ̀. Nítorí wípé níjọ́ tí ànábì wa Yakub alayhi salatu wassalam, níjọ́ tó pàdánù Yusuf alayhi salatu wassalam, ìwà ń sunkún àǹkan ni mọ́mọ́ ṣe ra rẹ léṣe. Ó wá sunkún débi pé ojú rẹ̀ sì lẹ̀, tóun gangan fúnra láre ò sì mọ̀ wípé òun padà tún rí Yusufu. Tí ò bá ń ṣe ọlá wípé ànábì Yusufu jẹ́ ànábì Ọlọ́run, tó bá dá ojú rẹ̀ padà, a jẹ́ wípé ọmọ rẹ̀ ó ti padà, ojú rẹ̀ ó dẹ̀ ti lọ. Ìwọ ò wá ń ṣe ànábì Ọlọ́run, ó dẹ̀ ní ànábì Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ tó lè bẹ́ẹ̀ dá ojú rẹ̀ padà. Má jẹ́ kí ojú rẹ̀ fọ́ kí oore yẹn tó dé, kó o lè bá fi ojú rẹ̀ rí oore yẹn. Ànábì Yakubu náà wá padà ń kábàámọ̀ nísàlẹ̀sàlẹ̀ ọkàn rẹ̀ wípé tí n bá wá mọ̀ wípé oríire mi ó padà ṣojú mi, kò wá pàdé ọmọ rẹ̀ lásán, ń wá ń pàdé ọba, nítorí pé Yusuf ti padà dọba. Ẹ dákun kó ti wá fọ́ lójú, kó wá jẹ́ pé ànábì Yusuf wá rí ojú yẹn dá padà, a jẹ́ wípé wọ́n kàn mọ́ sọ fún pé bàbá ọmọ yín mọ̀ ti dọba, kò sì ní lè rí náà rí ọmọ rẹ̀ tó ti dọba. Má sunkún débi pé ojú rẹ̀ ó wá fọ́, má sunkún débi pé ó wá ṣe àlàáfíà rẹ̀ léṣe. Ọlọ́run mi ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ìṣòro rẹ̀. Ẹni tó bá dẹ̀ dá Ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti sọ fún wa, ó ní al-mu'min bayna al-khawfi wa raja'i. Ó ní mùmìnì yóò mọ̀ bẹ láàrin méjì, yóò mọ̀ bẹ láàrin ìbẹ̀rù. Ìbẹ̀rù ó mọ̀ mú wípé Ọlọ́run má dojú tì mí, Ọlọ́run má yọ mí ní sẹ́ẹ̀tì, Ọlọ́run má já mi kulẹ̀, Ọlọ́run má jẹ́ kí tèmi burú. Ìbẹ̀rù nìyẹn. Wa raja'i, tó bá ti wá ń bẹ̀rù náà ó tún wá ní hope nínú Ọlọ́run tó ń sìn. Mùmínì òdodo gbọ́dọ̀ ní assurance nínú wípé Ọlọ́run ò ní fìyà jẹ òun. Ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí tó wípé a ní problem báyìí, àwa ń jẹ́ kó mọ̀ hàn lójú wa pé a ní problem. Ẹ dákun, ta ni ò ní problem? Àfáà tó fẹ́ pariwo lọ bá náà ní problem, oníkálukú ní problem. Ẹlòmíràn máa wojọ́ problem ẹ̀ sórí status,
tó bá jẹ́ pé kó ní ká máa wojú ọtí ẹ̀ sórí status ni kò sẹ́nìkan tí ó upload nǹkan mọ́ láyé ìkan lára àwọn ọ̀jọ̀gbọ́n ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìgbèríko mi mo fẹ́ kẹ́ kó ìṣòro yín wá mo fẹ́ bá yín bí ààrẹ nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì ilé rẹ̀ ti kún bámú oníkálukú wọ́n kó ìṣòro wọn dé ó ní ìṣòro yín tẹ́ kó déhùn ọ̀nà tí ń gbà yanjú rẹ̀ náà ni wípé ẹ máa kọ sínú pépà máa kọ ìṣòro tó ní máa kọ sínú pépà tẹ́ bá ti kọ sínú pépà yẹn ẹ wá ráǹdì pépà yẹn ẹ ráǹdì ẹ̀ kẹ́ni kankan mọ̀ tẹ́ kọ sínú pépà yẹn ẹ wá sọ pépà yẹn ẹ sọ sínú igbá yìí oníkálukú wá kọ ìṣòro tó ní ẹni tó ní ìṣòro ọmọ ẹni tó ní ìṣòro ṣọ́ọ̀bù ìṣòro ilé ìṣòro owó ìṣòro ìfọ̀kànbalẹ̀ gbèsè oníkálukú kọ tiẹ̀ nígbà tí wọ́n kọ tán ó ní ẹ̀mí papọ̀ ó wá mi àwọn pépà yìí papọ̀ wọ́n mí pọ̀ mọ́ra wọn ó wá ní ó yá oníkálukú ẹ mọ́ lọ mú pépà tí ọwọ́ yín bá ti tẹ̀ pépà tí wá dàrú mọ́ra wọn débi pé o ò lè dá pépà tó jùlẹ̀ mọ́ o ò lè dá mọ́ nígbà tẹ́lẹ̀ mi ó mú pépà ìlú báyìí tó máa ṣí báyìí ó ní ó yá ẹ mọ́ ṣí ìṣòro tiẹ̀ ló lérò pé tóbi tẹ́lẹ̀ ó ṣí ìṣòro ẹ̀ nígbà ó jùlẹ̀ padà ni ó tún mú mi ó ní èèyàn kan ló ládùúgbò ìṣòro yìí ẹlòmíín tó daṣọ bò òun nìkan àtọ́lọ́run ló mọ̀ ìwọ kan ń wo lọ́ọ̀kan ní ẹ wo lẹ́sì tó wọ̀ ẹ wo àǹkárá tó wọ̀ ẹ wo gíní tó wọ̀ aṣọ lórí òórí ta òórí nú òòmọ̀ nǹkan tó tọ́jú pamọ́ sábẹ́ aṣọ oníkàgbọ́ bẹ̀rẹ̀ sí ní rí ṣòro tó ju ìṣòro ẹ lọ ó nítorí ìdí eléyìí mo ti sọ́ọ̀bù ṣòro yàtí mo ti sọ́ọ̀bù wọ́n lọ sọ́ọ̀bù ẹ lóòótọ́ ó ti jẹ́ ká mọ̀ nísìnyí wípé oníkálukú ló ní ṣòro lábẹ́ wípé Ọlọ́run ṣiṣẹ́ lọ́wọ́ lórí ìṣòro rẹ̀ máa jayé máa dunnú máa rẹ́rìn máa ṣe bí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run ti ẹ̀ ná ní pàṣán máa ṣe bí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run ti ẹ̀ dán ọ wò má jẹ́ kí Ọlọ́run rí lójú rẹ̀ wípé òun dá lẹ́bi o má jẹ́ kí Ọlọ́run rí lójú rẹ̀ bí ìgbà tó jẹ́ wípé òun fi ayé àwọn èèyàn kan bú ayé tirẹ̀ o tó o bá fẹ́ pè é ní pé wípé ọba mi mo mọ̀ pé ó gbàgbé mi inna ma'al usri yusra gbogbo ojú tí ń wò mí pátá lẹ́yìn ìnira lẹ́yìn ẹkún yusra ìrọ̀rùn ni kò sí bá a ti gba fútbọ́ọ̀lù tá a gba first half tá a ní gba second half ẹni tí ìyà bá ń jẹ lọ́wọ́ tí bá ti ń ṣiṣẹ́ tó dẹ̀ ń gbàdúrà first half nìyẹn second half rẹ̀ náà ni kó jọrọ̀ second half rẹ̀ náà ni kó rẹ́rìn second half rẹ̀ náà ni kóun náà padà di ẹni tá yóò mọ̀ nàgàwò níwọ̀n gbà tí bá ti ń ṣiṣẹ́ tí sì ń bí Ọlọ́run tó sì nígbàgbọ́ nú àdúrà tí ń ṣe wọ́n máa bá wọn sọ pé ó ti tán kò tí ì tán fún ọ kódà ẹni tó ti kú olórí ẹpẹ̀ gan kò tí ì tán fún nítorí pé oríire sì lè bẹ̀rẹ̀ lórí ọmọ rẹ̀ oríire tó bá bẹ̀rẹ̀ lórí ọmọ èèyàn náà kò tán fún ènìyàn náà nu àmọ́ iye ẹlòmíì tó yẹ pé. Sàòtí ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ ńlá Hajj àti Umrah tá ò dúpẹ́ Qiblatyn International Travels Tours.